Salu tìlú Edunabon alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ ọpẹ́ ṣẹlẹ́dùà. ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ èèyàn tó mọ rírì Jèhófà. èmi bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò èkè aláyélúwà ọba ambassadọ Adésọjí Kehinde Ọládépò akínrinṣà kejì Salu tìlú Edunabon kú oríire ìyànsípò wọn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀. Salu tìlú Edunabon adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín oníwà tútù bí àdàbà àṣẹ lóòótọ́ ni pé bàbá rọmọ kìnìún nínú igbó ìwà bí ọba kò ní jìnnà sí i. Kábíyèsí ẹ ó pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ ẹ ó fọwọ́ pawú ẹ ó fèrè kìjọbì ẹ ó máa ṣe lórí ipò náà o. èmi bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò ló gbàdúrà pé a ó rí yín pẹ́ àníyì káyé ẹ ó máa níyì o. adúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọọ̀ni Adéyẹyẹ ní ìtọ̀wúsì ọ̀jàjà kejì. kábíyèsí kádé pẹ́ lórí o fún àtìlẹ́yìn Salu tìlú Edunabon èyí tó mú kó gbogbo kó ṣeé ṣe. kábíyèsí adúpẹ́ lọ́wọ́ yín èmi bàbá ọba Adémọ́lá Àlàbá Ọládépò dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òwì bẹ́ẹ̀ sí bí ẹ̀dá gómìnà Adémọ́lá Adélékè fún ìyànsípò yìí o lágbára lọ́wọ́ Elédùà ẹ ó máa mọ̀ ọ́n ṣe. mo wá kí gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ fún àtìlẹ́yìn Salu àtìtọ́jú lóòrèkóòrè. mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn sí aláyélúwà ọba ambassadọ Adésọjí Kehinde Ọládépò akínrinṣà kejì lágbára Ọlọ́run àwùjọ kóra wa jẹ̀pẹ́ ní o. Salu tìlú Edunabon. ọmọ agbóró ajé ọmọ òjìlóru kan bẹbẹ ọmọ ọbẹ rírì lóògùn ọmọ òṣùpá ní àní ògùn ẹ̀tọ́ babaláwa rẹ bá tó ẹ pé kó wá tún ṣe. olùkéde bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò. ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé ẹni táwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ kó máa yé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé o ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé o ẹni táwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ káriwo gbalẹ̀ gboko àwí koko ó dé àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló ń gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ètò túmọ̀ fún wa tó tún nítumọ̀ gbogbo ayé ló ń gbọ́ àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. sọ̀rọ̀ ọlọ́gbọ́n kátàkó mọ́kùn yọ gbogbo ayé ló ń gbọ́ àwí koko lójú ọlọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ. gbọ́dọ̀rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó dẹ̀ ṣe gbọ́ ayé ló ń gbọ́ àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ. current affairs gbogbo ayé ló ń gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ẹ máa gbọ́ wa lọ. kódà tó fi lórí àwọn òṣèlú wa gbogbo ayé ló ń gbọ́ ìtàn ẹ máa gbọ́ wa lọ. ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n gbogbo ayé ló ń gbọ́ lórí ètò Àwíkókó ẹ máa gbọ́ wa lọ. àṣà ìmọ̀ gbogbo ayé ló ń gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ. lẹ́yìn mo gbọ́ ní tèmi o gbogbo ayé ló ń gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ètò Àwíkókó gbogbo ayé ló ń gbọ́. ẹ lẹ́lẹ́ aláré ìjọ̀sá ọmọ amúrinkàndọ́gbọ̀n agogo mo kí nílé ajẹ́rọ ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangọ́ àgà mọ̀ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo ẹ̀yin baálẹ̀ níjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kù lóòlù ọ̀rọ̀ kan lẹ̀kan baálé àmọ́ kan jẹ́jẹ́ mojókòó mẹ́ báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn àmọ́ yan jura wọn lọ àkàndá àní ajé àwọ̀ ẹni rẹ̀ ká mú pa ẹni rẹ̀ kọ̀ ó lòun ọ̀jáde ìdákọ̀ ó lòun ọ̀wàkọ̀ bàbá ta ni ó sì pẹ̀ fún dàkọ́ wàkọ̀ kó lórí ó dirí ẹ̀mí ìdá ń jòwèrè yẹmẹ gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé jèrò ọ̀tọ́ bọlé famọ́yọ́ oró ń kò yànmùyànmùyọ́ sọ̀rọ̀ mo nígbàgbọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire tọ́mọ̀ mi bí ẹ mowó wọ́n mọ̀ wípé táwọn gbólóhùn yẹn bá ti ń jáde ìjà ń bọ̀ nu ìjàngbọ̀n ń bọ̀ nu á fa wàhálà nu. níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ṣé ká sọ pé ṣẹlẹ̀ níjọ ara ilé ọ̀gbọ́ àbí ká sọ pé àdàbà ń pògèdè ó ṣe bẹ́yẹlé ọ̀gbọ́ mẹ́wàá ẹ̀yẹlé gbọ́ títí rí lọ́mọ ẹyẹ ń tiri. Salu tìlú Edunabon ọ̀sọ̀ kò sórí òrùlé bọ́ bá gbọ́ tẹnu onílé kọ̀ láì fi tòró ti pẹ́ tí kábíyèsí ọba Kehinde Ọládépò tó ti ń gólù pẹ̀tùmọ̀rù lọ́kànnì
títí ń yín wa létu títí ń já wa léèkánná àwa ní àìmọ́lẹ̀ amọ̀yàn béèyàn bá ṣẹ́gun ọlọ̀tẹ̀ kọ́ mọ́lọ̀tẹ̀ dé ìjọ tọmọdé bá depo nù kọ́ ni ó jìyà ìjọ tó bá dominu ni ó jẹ papọ̀ ya rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba níjòyè níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ ẹ̀tọ́ tọ́tọ́ sí wọn owó tó jẹ́ ti wọn sálárì wọn àwọn ìjòyè ìlú Ìpètùmodù àtàgbègbè ẹ̀ wọ́n fẹ̀hónú hàn níbi ọjọ́ bíi mélòó kan àbí bí oṣù bíi mélòó kan sẹ́yìn pé iye tí wọ́n ń fún àwọn ó kéré jọjọ nbí tá a ti rí ìjòyè tí ń gba 700 naira 900 naira 1000 naira per month gílẹ̀ yìí náà sọ ẹni kò ṣeé gbọ́ létí ọ̀dà òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ àwọn ìjòyè tọ́rọ̀ kan wọ́n ti gbé gbèsè tó tọ́ lórí ẹ̀ ṣùgbọ́n mo wá rí fọ́nrán kan tí mo kọ́ play tẹ́yìn náà gbọ́ wípé wọ́n ń kí Salu kú oríire ti alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ àmọ́ gba tọ́dà bẹ́ẹ̀ because Ìpètùmodù is always the permanent chairman fúnjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ lábẹ́ gbogbo ọba yòówù kó bá dé. Now aggressiveness Salu kò ṣàjèjì sáwa ṣùgbọ́n dúró dejọ́ tọrọ ó tó sọ bí irú èyí Salu fẹ́ dominate ìjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ in the absence of Ìpètùmodù lóòótọ́ ọmọ tó kú lọ́fà yẹ ìfádíkàlẹ̀ ẹ̀pọ̀n n tó dé lóní ká wá rí òun bí ọba sísẹ̀lẹ̀ kò ní sítàn Salu fẹ́ lu opportunity yẹn láti ráìdì Ìpètù ikú tí ọ̀pá jáde fa rẹ̀ wá mú wọ́n ní ọlọ mẹ́kùn wá láàyè kó wá fi borí ó wà very very unfortunate n ta fi máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ bá fìyàn jọba ẹjọ́ jẹ́ ní tó níṣẹ́ lọ́wọ́ ọba tí ò níṣẹ́ lọ́wọ́ ní dúró lórí ilẹ̀ ìlú ọba tí ò níṣẹ́ lọ́wọ́ ni ó lu jìbìtì ọba ní tí ò níṣẹ́ lọ́wọ́ ni ó níwà mọ́tara ẹni nìkan. Now Ìpètùmodù ò sí ńlẹ̀ lóòótọ́ a ti kéde àpèrè Ìpètùmodù pó sófo àjọba mi eléyìí ọ̀kan Salu àgbàlagbà kan ò lè tòkè ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gògòrò lálẹ́dẹ̀ Ọ̀yọ́ gbogbo bí wọ́n bá ti ń ṣe nǹkan níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ ní Salu máa ń yọnú sí. Moro is a very good example. Ìjà lọ́balọ́ba nílùú Moro ọ̀nbẹ́ ńlẹ̀ báyìí Salu wà nú ẹni tó dálẹ̀. Salu káwọn ọba kan sòdí Aláṣípa gẹ́gẹ́ bí n tí mo gbọ́ o Aláṣípa Olúlàmókùn Alákínlà àwọn náà jọ ń gbìmọ̀ pọ̀ láàrin ara wọn tán jọ ń dá pa tán jọ ń dá kun kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá ẹ̀ lè gbé nǹkan kọjá lé Ìpètùmodù torí pé awálá níjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ secretariat lọ́dọ̀ mọ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ ìlú Ìpètùmodù lọ́kọ́kọ́ dé àyín kí gbogbo ìlú tó kù tó máa débì yìí ńlá fi pa lówe la fi sọ lọ́rọ̀ la fi fọ́ lẹ́nà ń péjọ tá a dálé ládóko kò sẹ́ni tí ó sọ wípé Ìpètùmodù ò dé ìhàyín ṣáájú ẹnikẹ́ni bàbá sì tún wá wò dáadáa first class ọba ńlá Ìpètùmodù tìlú Ìpètùmodù recently elevated historically àjẹbálẹ̀ rí ní Ìpètù Ìpètùmodù láti ń jẹ tipẹ́tipẹ́ mo mọ̀gbà tí wọ́n elevate baálẹ̀ Edunabon sí ọba if I'm not mistaken that will be 1993 or 94 it will be 1993 ajé Ìpètùmodù ọba Adédòkun Adégòkè Àrẹ̀mú Akúnrálẹ̀dóyè kejì ní 1992 ńgbà tí ọjọba gbogbo alálò kí kábíyèsí nílòfì lẹ́yìn tán jẹ́ Ìpètùmodù ńlájọ jẹ Salu tẹ̀dúnàbọ̀n lẹ́yìn ẹ̀ ni wọ́n folúmòrò jẹ Olúmòrò ọba Adéníyì was the first Olúmòrò in Mòrò baálẹ̀ wọn jẹ́ Mòrò tẹ́lẹ̀ so bóò ni àbíkú ó ṣe dàgbà títí tí ó wàá sọ pọ́jú orí òun ju ti bàbá tó bí òun lọ́mọ lọ bí Salu ọ̀bá mọ̀ tán gẹ́gẹ́ bí ọmọdé torí tá a bá dá síwájú tá a bá dá sẹ́yìn
tá a bá gbé tadé kú ọ̀nbẹ̀ tá a gbé tọ́jú orí sí mi àti Salu ìṣẹ́gbẹ́ that one is 100%. So tá a bá ti wá ń fi ọ̀wọ̀ fún wa ara wa gẹ́gẹ́ bí àpé tí Salu bá jẹ́ bàbá mi ní gbangba àwọn yẹ kí n jẹ́gbọ́n ẹ̀ ní kọ̀rọ̀, that is ọ̀wọ̀ àtàpínlẹ̀ tọ́sẹ̀mí náà ní kọ̀rọ̀, ká tó wá sọ pé lùpẹ̀tùmọ̀dù, ká tó wá sọ pé àpèrè apẹ̀tùmọ̀dù, whatever tó wù kó lè ṣẹlẹ̀ lórí àpèrè apẹ̀tùmọ̀dù tàbí sí apẹ̀tùmọ̀dù àná ọba Professor Joseph Olúgbénga Olóyèdé, let me tell you one fact. Àkọ́kọ́ ni pé Ìpẹ̀tùmọ̀dù is an historical town, an ancient town. Apẹ̀tùmọ̀dù is an ancient throne. Olóyèdé Joseph is an entity, just one person. Olóyèdé ló kú lórí àpèrè. Àpèrè Apẹ̀tùmọ̀dù sì wà ńbẹ̀ títí dọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jókòó síbẹ̀. Majority èèyàn ó tún padà jókòó síbẹ̀. So mo ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Jackson Adeleke wípé ẹ bá wa wá wọ̀rọ̀ kan fi sáadá, ẹ pe Salu àtàwọn ọba tó wá sọ́dọ̀ Commissioner for Local Government and Chieftaincy Affairs. Commissioner yìí wọ́n ti ń ṣiṣẹ́ àti kú wọn kú iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà because it's a commissioner that has a listening ear. Wọ́n létí ìgbọ́, wọ́n dẹ̀ máa ń fi taráàlú sọ́kàn. But ó wà unfortunate pé àwọn ọba kan lè kóra wọn jọ láti wá sọ́dọ̀ wọn pé wọ́n elevate ọba kan nígbà tí ò sí presence Ìpẹ̀tùmọ̀dù kankan bẹ́ẹ̀. Bí ọba sápẹ̀tù ńlé ṣé kò sí àgbàjòyè ní Pẹ̀tù ni, ṣé Pẹ̀tù ò ní representative ni? Báwo lèyìn ó ṣe wá dá Pẹ̀tù kọjá tí ó gbé ọ̀rọ̀ wá s'Òṣogbo tẹ́ẹ̀dẹ̀ máa accept fún wọn, tẹ́ẹ̀dẹ̀ máa gbà fún wọn? Lo and behold, kò sẹ́ni tó fi Salu Edunabon jẹ́ chairman ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba àbílẹ̀ Àríwá Ifẹ̀. Mo gbọ́ ń pe commissioner approve ẹ̀ gẹ́gẹ́ bí acting chairman pé okay o tán bá wá jẹ́ Apẹ̀tùmọ̀dù lọ́la o tá a bá wá ṣe meeting o because kí ló ń ṣàwọn èèyàn yìí gan. Mo gbọ́ wípé Salu àtàwọn ọba tí wọ́n jọ lọ wọ́n ń béèrè fún rotation pé ìfàtọ̀ tán bá jẹ́ Apẹ̀tù lọ́la káwọn jọ máa rotate alága ìgbìmọ̀ lọ́balọ́ba what for now? Kí ni mò ń ṣàwọn èèyàn náà? The same thing tálàfin ṣe tàbí tálàfin fẹ́ ṣe pẹ̀lú Ọ̀ọ̀ni tá a gbé náà wojú Aláàfin tí gbogbo wa dìde. The same thing náà ni Salu náà tún ṣe lábẹ́lẹ̀ yìí. Kì í jẹ́ èèyàn ọ̀gá, kì í jẹ́ èèyàn níyì, kì í jẹ́ èèyàn lápọ́nlé. Èmi bìlì pé ogun lé ló yẹ kí Salu kọ́kọ́ jà. Èèyàn mélòó ló fẹ́ lórí àpèrè? Mélòó nú àwọn ọmọ Edunabon ló gba tiẹ̀? Ńbo láàfin tí Salu ti ń ṣe ìjọba ń bẹ? Ńbo láàfin Salu wà l'Edunabon? Ààfin Edunabon as far as I'm concerned, torí ọ̀rọ̀ pé Salu ọ̀jọba náà fi dáná sun náà. So bí Salu ọba wa mọ̀ because àtẹ̀jáde tí mo rí nípa nìkan ló ń kí Salu kú oríire. The Salu in council hereby congratulates your royal father, wọn láwọn royal father, his royal majesty ọba ambassador Adesoji Kehinde Oladepo JP on his well-deserved elevation as chairman of all Obas in Ife North local government. Salu can never be the chairman of all Obas in Ife North local government. In the absence of Apẹ̀tùmọ̀dù, he can only act. So ẹ mọ̀ pé ààfin ládùúgbò àrán kò lè wọlé kò lè work. Àǹkádẹ̀ sọ fún commissioner of local government and chieftaincy affairs àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọba ìpínlẹ̀ Ọ̀ṣun rádà Ẹnùmí Àgò àti bàbá wa his imperial majesty Ọ̀ọ̀ni Adéyẹyẹ nìtọ̀ Àkàndé Ògúnwùsì ọ̀lẹ́wà lówó tọ́lẹ́sìn mẹ́rìndínlógún tí mẹ́jọ ń jogo tí mẹ́jọ òrókò jẹ ayíkítí ogun ètírò ogun Ọ̀ọ̀ni tòkè làrẹ́ lágbèfẹ̀ níjà kábíyèsí wọ́n ń fowókọ yín lù wá ń jìbìtì wọ́n ń fowókọ yín tẹ̀ wá bàṣùbàṣù. Èmi nígbàgbọ́ pé ẹ̀yin ò lè mọ̀ sí torí ẹ̀yin jẹ́ ẹni tó fẹ́ràn òtítọ́ tó gbé òtítọ́ dání tó fẹ́ràn àlàáfíà. Kábíyèsí omi àlàáfíà ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ tí ń tòrò Salu fẹ́ dàrú.
omi àlàáfíà ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ó ti ń tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ìlú kò gbógun sí kejì mọ́ àti ń kọ́ ọmọ lùpọ̀ bọ́ àti ń bára wa jẹ à ń bára wa mu à ń fẹ́ra wa láyà à ń fẹ́ra wa lọ́kọ torí pé a nígbàgbọ́ wípé ìfẹ́ àtìrẹ́pọ̀ ló lè mú ìdàgbàsókè wà nílùú. Salu ń gbé sàrà kọjá mọ́ṣáláṣí, Salu ń gbé pèsè kọjá ṣọ́ọ̀ṣì, Salu ń gbé bọ rẹ̀ kọjá oríta kó tó di pé mi àkàndọ́ra okùn kọ́ ìyanu ń ò tí ì sọ̀rọ̀. Ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ aṣọ ò ní bọ́mọ yẹ mọ́, ìntàfà ìyá kò ní ṣe é rán mọ́. Salu dẹ̀ mọ̀ mí ẹni tí ń bá dismantle ẹnjìníà mẹ́wàá ò lè rí tó padà. Mo fi Ọlọ́run bá búra ẹ̀yin náà dẹ̀ mọ̀ everybody mọ̀. Now ẹja gbọ́ nǹkan tí ẹni yẹn sọ. The Salu Council hereby congratulates our royal father His Royal Majesty Ọba Ambassador Adesoji Kehinde Oladepo on his well-deserved elevation as chairman of Obas in Ife North local government. Kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀. May your reign be long, peaceful and prosperous. Wọ́n ń sọ sàlódò lẹ́yìn làbẹ́làbẹ́ ni. Bàbá tiẹ̀ fẹ́ sọ wípé ókè o a fẹ́ ṣe nǹkan kan láàrin ara wa. Ṣé pé Tùmọ̀dù ò ní representative láàrin yín ni? Who does that? Okay, may your reign be long, peaceful and prosperous. Bó ló sì fẹ́ wà peaceful? Ńgbà tó yẹ pé gbogbo nǹkan tí ó dàlúrú tí ó bàlú jẹ́ tí ó sọ̀lú sínú dààmúdàbò ní kábíyèsí gbé dání all because of money. Ẹ má jẹ́ ńlanu o. Now, uncle ti Bíbélì, the righteous shall flourish like the palm tree. It shall grow like a cedar in Lebanon. Psalm 92 verse 12. We pray Almighty God continues to grant you wisdom, strength, and sound earth as you lead. May our communities live long. Community ẹ̀yin mélòó? Bọ́yá Edunabon nìkan. May our communities live long and enjoy unity and progress under your reign. Kábíyèsí, yes, your own community. Òkú òpapọ̀ mọ́ ìyàwó, òkú òretẹ́ ìyàwó gba ṣọ́ọ̀ṣì lọ ni. Because ẹ̀ tí mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Àwọn ọ̀dọ́ ìlú pé tí mo dùn ń bínú, àwọn àgbààgbà ń fara ya. Àwa là ń kà mú wọn pé kán ní sùúrù. Gbogbo orin ló ní bọ́n ṣe ń kọ, gbogbo òlù ló ní bọ́n ṣe ń jó. Now, live long the king. Okay, pa Honorable Fẹ́mi Ọ̀kẹ́, Chairman Palace Committee, Palace Ìtìbò, Prince Ọ̀dẹ́yẹmí K. Adébáyọ̀, the right hand man, the Salu Council. Now, ìpẹ́tùmọ́dù ọ̀mọ́wọ́ ti gbọ́dọ̀. Ṣùgbọ́n kí n kọ́kọ́ play congratulatory message jíngù tán lò lórí rédíò tó possible kákàntà tó rà kí n sọ máa lè. Salu tìlú Edunabon alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìpínlẹ̀ Àríwá Ifẹ̀. Sáǹfì jẹ́. Ọpẹ́ ṣẹlẹ́dùà. Ẹ bá mi dúpẹ́ o, ẹ bá mi dúpẹ́, èèyàn tó mọ rírì Jèhófà. Èmi bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò Èkè Aláyélúwà ọba Ambassador Adésọjí Kehinde Ọládépò Akínrinṣá kejì Salu tìlú Edunabon kú oríire ìyànsípò wọn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìpínlẹ̀ Àríwá Ifẹ̀. Salu tìlú Edunabon adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín oníwà tútù bí àdàbà àti lóòótọ́ ni pé bàbá rọmọ kìnìún nínú igbó ìwà bí ọba kò ní jìnnà sí i. Kábíyèsí ẹ ó pẹ́ bí mo pẹ́ ti pẹ́ ẹ ó bọ̀wọ́ pawú ẹ ó fèrè jìjọbi ẹ ó máa ṣe lórí ipò náà o. Èmi bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò ló gbàdúrà pé a ó rí yín pẹ́ àníyì káyé ẹ ó máa níyì o. Adúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọọ̀ni Adéyẹyẹ ní ìtọ̀wọ́ òsì ọ̀jẹ̀dá kejì. Problem tí mo ní nìyẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. And anybody bá ti gbórúkọ Ọọ̀ni báyìí wọ́n bìlì pọ̀ ní Ọọ̀ni wà in support. Meanwhile àwọn kéékèèké kan lábẹ́ Ọọ̀ni ni wọ́n support ẹni yìí wọ́n wà forúkọ Ọọ̀ni jẹ́. Ọọ̀ni we never support all this. Ọọ̀ni mọ̀ pé tá a bá ti mú sàkó tó ń sàkóso lókù because in the whole Ife zone tó comprise Ife Central, Ife North, Ife East àti Ife South bàbá ti mú bàbá wa Ọọ̀ni mọ́ bá tún wá ní ká mú ọba Apẹ̀tùmọdù lọ́kàn o. Mo rántí dáadáa láyé Ọọ̀ni àná jẹgbẹ̀nà bí àti àkún ẹbí tí kí mọ́ pèrè òsúnmọ́lẹ̀ súnmọ́ ẹni His Imperial Majesty Ọọ̀ni okùn adé síjú adé Olúbùṣe kejì tí bàbá bá ń lọ sóde lẹ́yìn tó bá ti rí mọ́tò Ọọ̀ni Apẹ̀tùmọdù lọ́kàn lẹ́yìn ìgbà náà Salu náà máa tẹ̀lé wọn pẹ̀lú Olúmọ̀rọ̀
bí baba ṣe kó wọn káàkiri nù bí baba bá fẹ́ kán represent oníbì kan apẹtumodù ní máa ń represent baba so kẹ́nìkan kan máa fi orúkọ Ọọ̀ni ta nǹkan tí ò ṣe fún wa ọmọjà ti kó níye tó wà ejò ti wọ́kù omi tàná ó ní tá a lè gbà nípẹ̀tù ó ní nǹkan tá a lè gbà ó níbi tá a lè ṣẹrú sìn dé ó níbi tá a ti lè yarí kò sábà sí nǹkan tí lè fẹ́ ń ṣe tí pẹ̀tùmọ́dù ọ̀ support wọn bí lè fẹ́ bá wá ń support àwọn tó against tàbí tó jẹ́ rebel against pẹ̀tùmọ́dù eléyìí láwà fi ẹnu wa kọ méje ẹnu ọ̀ni lọ ní mú kọ méje but as far as I'm concerned 100% I can beat my chest Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì we never support this so kí Salu Edunabon kó jáde kó nínú sẹ́ẹ̀lẹ̀ kọjá mẹ́ńtọ́ sọ di alága àgbèmọ́ lọ́balọ́ba wọn ló lùlàmókùn bẹ́ẹ̀ wí ìsọ lùlàmókùn njó wọn ẹsẹ̀ elevate baálẹ̀ sọ́ba níyàkóyó ìlú ìyá mi ni njó làlásípa náà ẹsẹ̀ elevate aláṣípa sọ́ba baálẹ̀ ni wọ́n ń jẹ́ njó òun náà ẹsẹ̀ elevate alákínlàlú sí ọba baálẹ̀ wọ́n ń jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tí wọ́n sojú wa apẹtumodò ọ̀ẹ́fà jẹ́ baálẹ̀ rí so n tí ó domi àlàáfíà ìlúrú níjọba àbílẹ̀ àríwá Ifẹ̀ kẹ́nìkan kan mọ̀ gbé wa sọ́dọ̀ wa kẹ́nìkan kan mọ̀ polongo ẹ̀ kẹ́nìkan kan mọ̀ kéde evangelism ẹ̀ kò lè work bí àṣà wọn mọ̀ sẹ́yìn wọ́n á ní kò lè work. kábíyèsí kádé pẹ́ lórí o fún àtìlẹ́yìn Salu tìlú Edunabon èyí tó mú kó ń gbogbo kó ṣeé ṣe kábíyèsí àdúpẹ́ lọ́wọ́ yín èmi bàbá. Ọọ̀ni ò ní support rẹ̀ apẹtumodù in council mélòó ló wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń ṣe ọba Adémọ́lá Àlàbá Ọládépò dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òwì bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ dá gómìnà Adémọ́lá Adélékè fún ìyànsípò yìí o lágbára lọ́wọ́ Elédùà ẹ ó máa mọ̀ ọ́n ṣe. ẹ wò bọ́n ṣe implicate governor wà wíà commissioner for local government and chieftaincy affairs ni yóò lo discretion commissioner for local government and chieftaincy affairs wọ́n dẹ̀ lo discretion wọn dáadáa request méjì wọ́n gbé lọ ókè o tí ìṣàkóso ọba sílẹ̀ ìṣàkóso lókù ókè kò sápẹ́túnlẹ̀ kò dẹ̀ sápẹ́tú lórí àpèrè rèé mọ́ act as acting chairman níbi tí ọba ti sí ààrẹ nígbàkejì ààrẹ ti máa ń represent ààrẹ níbi tí gómìnà ọba ti sí ńlé nígbàkejì gómìnà ti máa ń represent gómìnà they call them spare tire igbákejì ààrẹ kò lè máa dún màwúrú níbi tá ààrẹ ti jókòó bí ọba ti wá sí ilé láwọn àyàn acting chairman bí ààrẹ bá wàjà tàbí tó bá kú lórí oyè nígbà tí Yar'Adua kú immediately kọ́ ni wọ́n sọ kọ́nà sọ Goodluck Jonathan di president wọ́n kọ́kọ́ sún sí acting president lẹ́yìn ẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí ní clamor pé bófin ṣe la kalẹ̀ lélẹ́yìí ipò òṣèlú kọ́ nípò ọba ipò ọba wà established historically so kò sẹ́ni tí yóò gbé kú bó ṣe yẹ kó wà kò sẹ́ni tí yóò gbé ọmọ lórí baba àbí kò ní dàgbà títí kó fọwọ́ sọ̀yà pọ́jú orí òun ju ti baba tó bí òun lọ́mọ lọ ìdí baba lọ́mọ bókó tọ́ bẹ́ pọ̀n. wọ́n á kí gbogbo àwọn ọba níjọba àbílẹ̀ àríwá Ifẹ̀ fún àtìlẹ́yìn Salu àtìtọ́jú lóòrèkóòrè mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn sí aláyélúwà ọba ambassadọ Adésọjí Kehinde. àwọn ọba wo níjọba àbílẹ̀ àríwá Ifẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ kàn fẹ́ fi ignite wàhálà àtìjàngbọ̀n níjọba àbílẹ̀ àríwá Ifẹ̀ ni ìfẹ́ tó ti ń ta ti ń gbìyànjú láti fi lọ́lẹ̀ láàrin wa omi àlàáfíà tá a ti jọ ń pọn pé kó tòrò pé ibi tí ò bá ti sífẹ́ kò ní sí ìdàgbàsókè ńlẹ̀ tó ń gbìyànjú àti fi girú. dépò akínrínsá kejì lágbára Ọlọ́run àwùjọ kóra wa jẹ̀pẹ́ ní o Salu tìlú Edunabon. ọmọ agbóró ajé ọmọ òjìlóru kan wẹbẹ ọmọ ọbẹ rírì lóòkùn ọmọ òṣùpá ní àní ògùn ẹ̀tọ́ babaláwa rẹ bá tó ẹ pé kó wá tún ṣe. olùkéde bàbá ọba tìlú Edunabon Adémọ́lá Àlàbá Ọládépò. àbúrò Salu náà ló ké Salu now apẹtumọdù in council wọn mọ́wọ́ ti gbọ̀ndò wọn kọ petition síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ref former petition notice of objection and request
for administrative determination on the alleged unauthorized assumption of the chairmanship of the Ife North Local Government Council of Traditional Rulers by the Salu of Edunabon. The Honorable Commissioner, Minister of Local Government and Chieftaincy Affairs, Osun State Government, State Secretariat, Osogbo, Osun State. Dear sir, we write respectfully to bring the attention of the Honorable Commissioner to a matter of serious administrative and traditional concern arising from recent representations allegedly made by the Salu of Edunabon in respect of the chairmanship of the Ife North Local Government Council of Traditional Rulers. This petition is made in the interest of the peace, institutional stability, respect for established traditional hierarchy and administrative order within Ife North Local Government area. For administrative clarity, it is respectfully noted that the Petimodu serves as the administrative headquarters of Ife North Local Government area, thereby constituting the principal center for coordination of local government administration and traditional council activities within the jurisdiction. This establishes a clear administrative nexus relevant to the proper functioning and coordination of traditional governance structures within the area. These assertions, if not formally clarified, may create misunderstanding within the traditional institution and administrative inconsistency within the council structure. For the avoidance of doubt, the office of chairman of Ife North Local Government Council of Traditional Rulers is regulated by extant Osun State chieftaincy laws, government gazettes, and administrative instruments issued by the Ministry of Local Government and Chieftaincy Affairs. Any assumption or exercise of such office must therefore be supported by valid statutory or administrative authority. To the best of our knowledge, no such instrument or official directive has been produced or communicated in respect of the said claim. Any unilateral assumption of such office outside lawful procedure is therefore otherwise null and of no legal effect whatsoever. We further respectfully submit that the Akpetumodu of Ikpetumodu is a first-class Oba and a senior-ranking traditional ruler within Osun State, occupying a recognized leadership position currently as chairman within the Ife North Local traditional hierarchy as reflected in the structure and administrative practice of the Osun State Council of Obas and Chieftaincy Framework. By established tradition, historical procedure, and administrative practice within the Ife North Local Government's traditional arrangements, the Akpetumodu has consistently been associated with coordinating and supervisory role within the council structure in line with the recognized hierarchical order of Obas within the area. For the avoidance of doubt, the stool of the Akpetumodu of Ikpetumodu is not a recently elevated chieftaincy, but a long-established and historically recognized royal institution. The Akpetumodu has been acknowledged and recognized as an Oba for generations and was formally elevated to the status of a first-class Oba in 1957 under the administration of the former Western Region government. With such elevation duly gazetted, the stool is widely regarded as one of the foremost traditional institutions within Ife North and as historically occupied positions of prominence and leadership within the traditional governance structure of Osun State, including service as vice chairman of the Osun State Council of Traditional Rulers. By contrast, the stool of the Salu of Edunabon historically existed as a baile chieftaincy and only attained recognition as an Obaship much later through governmental reforms and gazette recognition in 2013 during the administration of Governor Rauf Aregbesola. Consequently, in terms of historical origin, traditional status, seniority, and legal recognition, the Akpetumodu stool predates the Salu of Edunabon stool by several decades. This long-established distinction is material to any consideration of traditional hierarchy
procedure, and leadership within the Ife North Local Government Council of Traditional Rulers and cannot be disregarded in determining questions relating to the chairmanship or leadership structure of the council. It is further respectfully submitted that the recognized position as chairman occupied by the Akpetumodu within the Ife North traditional structure is anchored on established hierarchy, historical procedure, and administrative practice under the Osun State chieftaincy framework, and is therefore not subject to unilateral alteration, assumption, or informal reallocation. Accordingly, such institutional position is sustained by continuity of office and recognized traditional arrangement, and is only utterable by competent authority in accordance with extant law. The temporary absence or no presence of office holder does not in any way diminish, suspend, or extinguish the institutional status, functions, or the organized standing of the office within the established traditional council structure. This position is supported by established principles of Nigerian administrative and chieftaincy law as affirmed in Igwanwese v. Amagi-Zenwe, bracket 1993, 9 NWLR, part 315, 1 Attorney General of the Federation versus Abubakar 2007, 10 NWLR, bracket PT 1041, 1 and Scan Consort versus UKEY 1981, 1 SC6, which collectively affirm that traditional authority must be exercised strictly in accordance with law, valid procedure, due process, and fair hearing, and that any action taken outside lawful authority is null and void. It is also a settled principle of administrative and customary governance that no determination affecting the leadership of a recognized traditional council can be validly made without due consultation with all relevant stakeholders. In particular, any matter affecting the Ile-Ife or any matter affecting the Ife North Council of Traditional Rulers must involve the Ikpetumodu Council of Chiefs, being integral custodians of the traditional governance structure of the area. Failure to observe these requirements offends the principle of Audi Outram pattern, right to fair hearing, and renders any such process procedurally defective. In view of the foregoing, we respectfully request the Honorable Commissioner to formally clarify the lawful chairman of the Ife North Local Government Council of Traditional Rulers, confirm the valid legal and administrative framework governing the council, reaffirm the recognized traditional structure and leadership arrangement within the council, confirm the reorganized position and role of the Akpetumodu of Ikpetumodu, and issue appropriate administrative guidance to prevent further misrepresentation or institutional conflict. This petition is made in good faith and in the collective interest of peace, administrative order, and preservation of the integrity of traditional institutions within the Ife North local government area. We respectfully trust that this matter will receive urgent and due attention, consistent with law and equity and established administrative practice. Please accept the assurances of our highest esteem and consideration. Signed, Ed, Ikpetumodu Council of Chiefs, Secretary, Ikpetumodu Council of Chiefs. So, ntọ́tọ̀dọ̀ àwọn ìdòyè ìlú Ikpetumodu wà lélẹ́yìí síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Now, mo wí kíní kan lẹ́ẹ̀kan, Akpetumodu ń bẹ́ńlẹ̀, Akpetumodu ò sí ńlé. Akpetumodu remain alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀, because throughout the federation lónìí, throughout the south lónìí, Ooni is the head of all obas. Ooni is the co-chairman
of Nigerian Traditional Council Ọ̀ọ̀ni àti Sultan ìlú Sokoto ni wọ́n jọ ń kó chairman. Now ǹjẹ́ wá lè torí pé wọn ò tí ì jẹ Ọ̀ọ̀ni ká wá sọ wípé kọ́ba lúfẹ̀ kó bọ́ sórí àpèrè Ọ̀ọ̀ni kàbí ká sọ pé torí pé wọn ò tí ì jẹ Ọ̀ọ̀ni ká wá ní kí Àtaọ́jà kọ́ máa sọ lórí ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. Does that make any sense? Wọ́n lè make anybody as acting chairman. Ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà tí àwa àti ìpínlẹ̀ Ọ̀yọ́ jọ ń lo the same state kó tó di pé wọ́n ya ìpínlẹ̀ Ọ̀ṣun sọ́tọ̀ lọ́dún 1991. Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọba Adésọjí Adérẹ̀mí lálága ìgbìmọ̀ lọ́balọ́ba kó tó di time yẹn. Now wọ́n jẹ́ Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ní 1970. Torí àìlera Ọ̀ọ̀ni Adérẹ̀mí Iganesi wà f'Aláàfin àná ó fẹ́ di alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Gbogbo àwọn gọ́fúnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń consult ní tí wọ́n sọ fún ni pé Ọ̀ọ̀ni ni alága ìgbìmọ̀ lọ́balọ́ba. So as far as we are concerned níjọba àbílẹ̀ Àríwá Ifẹ̀ appeal wa lọ sọ́dọ̀ èèyàn mẹ́ta. First, the governor of Osun State, Your Excellency Governor Ademola Nurudeen Jackson Adeleke. Appeal wa lọ sọ́dọ̀ Commissioner for Local Government and Chieftaincy Affairs. Appeal wa lọ sọ́dọ̀ bàbá gbogbo ọmọ Òtù Òjìrèbí, bàbá gbogbo ọmọ Oòduà, bàbá gbogbo Yorùbá pátápátá, Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. So Salu tìlú Edunabon ó ń pilẹ̀ ogun, ó ń lùlù ogun. Ta ni ó jó? Ṣé yóò dùn ó jó? Àlọ́lélẹ̀ yìí tí síwájú ìjà kọ́ mọ́ dàbí ẹni pé ńgbà tí yóò fi dọ̀tẹ̀ tí èdógún wí nǹkan kan kí ló dé tẹ́ sọ̀rọ̀ síta. Àlọ́ lásán la wá fi lè ṣe. Ẹ bá wa pé Ọba Salu ńbi títí gbọ́ kó tú kaná lẹ́yìn ọrùn Ìpètùmọdù kó dúró sáàyè ibi tó wà. Ọjọ́ tí tọmọ bá sọ pé òun fẹ́ ju bàbá òun lọ, ìtàn bí ìyá rẹ̀ ṣe kúrò nílé ọkọ yọ gbọ́. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ló kọ tèmi. Àjàó Àró Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹkẹ́ ni mi ò máa dúró fọ́ ti lé gbàngbàng. Kó tó di season film tá wò tá ní wò tán tá gbọ́ tí ò ní gbọ́ tán. Ẹni ó mojú ògún nípa bìnírè kí sòbìyà ó tó de gbò ńlá ike sólúgànbe. Bàbá wọ Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ Gómìnà Démọ́lá Adélékè Commissioner for Local Government and Chieftaincy Affairs. Ẹ like follow page mi lórí Facebook Awíkóńkó Television àti Awíkóńkó TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV, Onídèmọdé TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ Káàárọ̀ Oòjíire bí òní wọ mi. Orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire òní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ajú wa ṣe o.